Ire gbogbo tèmi tìrẹ, ire gbogbo tèmi tìrẹ, bẹ́ẹ̀dì ẹ̀ ń fẹsẹ̀ halẹ̀, ire ló ń wá, ire gbogbo tèmi tìrẹ. Ìbà fọ́ba mi Aláwùrábí, ọba mi Elédùà, ọba àkọ́dá ayé aṣẹ̀dá ọ̀run, gbangba fẹ́fẹ́fẹ́fẹ́, ọba tó jẹ́ pé ìṣọwọ́ tóbi tó ayé ò tó kó gbà bó ṣe tóbi tó. Mo kọ́kọ́ kí yín pé ẹ̀ ṣe tẹ́sújẹ́ kárí àyájọ́ ọjọ́ òní. Mo fi tayọ̀tayọ̀ kí gbogbo yín nílé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà. Ojú ayọ̀tẹ́ fún wòmí ò ní fọ́, ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní mọ inú ọ̀nà ìkọ̀kan nínú wa. Mo kí káàbọ̀ sórí àkọ́tún ètò wa, ètò yín bó ṣe ń lọ. Bẹ́ẹ̀ ni orúkọ mi ò dé yí padà, orúkọ mi náà ni Ayọ̀dèjì, ọmọ bíbí inú Ògúnkọ̀yà, méjì ìṣọ̀yàn ọmọ ògbébìnrin ta fowóra abídí gbéni, obìnrin ògbéni, ọmọ balógun dòdò ń dáwà, ọmọ káwò kábíyèsí o. Bẹ́ẹ̀ ni mo tún kí káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Nǹkan mẹ́ta wà tí ọmọdé ò gbọdọ̀ sọ sí àgbà. Ọmọdé ò gbọdọ̀ ní pé ìkùn àgbà tóbi, nítorí ọ̀rọ̀ tó wà nínú àgbà òun ló jẹ́ kíkùn ẹ̀ tóbi. Èyí tó ṣèkejì bẹ̀, ọmọdé ò gbọdọ̀ ní pé ojú àgbà jìn, nítorí ìrírí ayé tó ti rí òun ló jẹ́ kójú ẹ̀ jìn. Èyí tó dẹ̀ ṣe kẹta, ọmọdé ò gbọdọ̀ ní pé orí àgbà pa, torí ìmọ̀ àti òye tó wà lórí ẹ̀ òun ló jẹ́ kí àgbà pa. Lórí abala bó ṣe ń lọ òun ni a wà yìí, tẹ́ máa ní àǹfààní láti máa gbọ́ ìròyìn ní pẹrẹu bó ṣe ń lọ lọ́tùn, bó ṣe ń lọ lósì, ṣé ní agbo tí àwọn gbajúmọ̀ ni àbí agbo tí òṣèlú, àbí bó ṣe ń lọ ní lórí pápá. Gbogbo ẹ̀ la máa kó wá sí ẹ̀rọ amóhùnmáwòrán yín lénìí. Ẹ má yí kúrò ńbẹ̀, lórí abala bó ṣe ń lọ òun náà la ṣe wà. Ẹ káàbọ̀ padà sórí abala bó ṣe ń lọ. Ohun àkọ́kọ́ tí mo ní àǹfààní àti mú wá fún yín òun ni nípa rògbòdìyàn ìjà tó ń ṣẹlẹ̀ láàrin gbajúmọ̀ òṣèré tíátà tí a mọ̀ sí Kẹ́mi Afọlábí àti arábìnrin kan tí a mọ̀ sí Gloria Johnson lórí arákùnrin Dáúdù Sùláìmọ̀ tó jẹ́ ìkan náà àwọn òṣèré tíátà. Ìjà yìí wáyé láàrin àwọn obìnrin méjèèjì tí Kẹ́mi Afọlábí ní pé ó ń fi ọ̀rọ̀ bí ikú àbí ìjà ó fi ń dẹ́rù bà òun dẹ̀ máa fi ẹjọ́ ẹ̀ fi sun àwọn ìjọba kó ba lè gbé ìgbésẹ̀ lé lórí. Lẹ́yìn ìgbà tí Kẹ́mi Afọlábí sọ ilé, òun ni ọ̀rẹ́ arábìnrin Gloria Johnson tí a mọ̀ sí Amarachi, òun ló wá bọ́ síta lórí ẹ̀rọ ayélujára tó ní pé ìwà kọ́ ni gbajúmọ̀ òṣèré tíátà Kẹ́mi Afọlábí wù láti máa sọ adúrú nǹkan bẹ́ẹ̀ yẹn sí ọ̀rẹ́ ẹ̀, pé àti pé ó ti wà nílé ọkọ. Ẹni tí ó dẹ̀ ń torí ẹ̀jà yìí pé ṣọ́kùnrin ẹ̀ ni pé báwo ni ó ṣe máa lanu láti sọ wípé Gloria Johnson kó má ṣe súnmọ́ arákùnrin òun. Eléyìí ló ń lọ láàrin Kẹ́mi Afọlábí, Amarachi àti Gloria Johnson. Èyí tó ṣe kejì tí mo mú wá fún yín lórí abala bó ṣe ń lọ òun ni iléeṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tí Tóyìn Abraham, ẹni tó kí ọmọ tuntun káàbọ̀ sáyé, tó gbé kalẹ̀ fún ìtọ́jú àwọn obìnrin, àwọn tí ò róyún gbé dání, àwọn tí ò rọmọ gbéjó, àwọn tí oyún ò ráyè dúró sínú wọn. Wọ́n ti wá dá iléeṣẹ́ ìwòsàn ìbílẹ̀ yẹn kalẹ̀ tó pè ní Toyin's Herbal. Ẹ jẹ́ ká gbọ́ láti ẹnu Tóyìn fúnra rẹ̀. Hello my country people. My name is Toyin Abraham, aka Mommy, and I want to share my journey to becoming a mother with you. Having a child is the dream for many people, and it has for the longest time been one of my greatest desires. As you all know, I recently became a mother of a very healthy child, Ireoluwa, and so far the experience has been exactly how I imagined. It has been a blessing. Now, I also know that a lot of women are still waiting for their own miracle after many trials. I understand more than you can imagine. It is a headache of epic proportion. In my research, I realized that no less than 1 in every 6 women experience difficulty in conception or getting to terms. We don't talk about it enough, and we should. The options that are conventionally available are ridiculously expensive. I am talking about millions of naira. In my own journey, I discovered traditional African remedies, Agbo. At first, I was against it, but when I saw how it worked for others, it made me have a rethink, and I'm so glad I did. Getting to understand the effectiveness of traditional herbal remedies in the forms of roots and herbs, Ewe Atiego, is an eye-opener that I've now made my passion and I bring to you. Together with experienced traditional herbalists in Lagbo, who sourced for and advised us on how to use the herbs. This is a leap of faith you need to take because it works like magic. Trust me, it works like magic. Not every challenge can be solved with tablets that may do more harm than good. It's time for you to share your own success story. The Toyin's Herbal Female Fertility Booster is a hidden secret that can now be your solution. This is my way of putting smile on faces of many. If it worked for me,
it will work for you. tẹ́ ẹ̀ bá gbàgbé ìkan náà àwọn gbajúmọ̀ òṣèré tíátà tí a mọ̀ sí Rónkẹ́ Òdúsànyà tó kí ọmọ tuntun káàbọ̀ sáyé ìyẹn ní òkè òkun wọ́n ti padà wá sí ilẹ̀ tiwa ìlú Nàìjíríà bẹ́ẹ̀ ni wọ́n ti dé padà láyọ̀ àti àlàáfíà. Mo yìn Jésù lógo. Mo yìn Jésù lógo. àǹfààní àti rí gbọ́ tí mo tún ní pé kí n mú wá kí n fi tó yín létí òun ní nípa ọ̀gbẹ́ni Òkúnnẹ́yẹ Idris kò sọkùnrin kò ṣobìnrin tí gbogbo èèyàn mọ̀ sí Bobrisky ló bọ́ síta ló pariwo ó ní pé òun rí nǹkan oṣù oríṣiríṣi là ń rí oríṣiríṣi là máa rí nǹkan tí a rí gbọ́ nípa Bobrisky nìyẹn bó bá dẹ̀ ti ṣe ń lọ lórí nǹkan tí a bá rí gbọ́ nípa nǹkan oṣù Bobrisky a máa fi tó yín létí. I'm here to talk to some of you girls on my page. And this is a very serious issue. It's about we girls. Yes, we girls. Some of our boyfriends don't like to spend money on us. They give us excuses. Oh, I'm broke. Oh, I'll see you next week. Oh, I'm in a meeting. Blah, 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 blah. All sorts of excuses. And we are tired. It's high time we all visit Miwa Signature's Palace. She's going to help every one of us. For those of us who have stingy boyfriend, the one that cannot perform very well, and some of us have businesses that we want to grow. We want 1 or 2 prayers, to assist our business. It's high time we visit Miwa's Palace. Thank you guys so much. Check out our page. You will love it. I love you. Èyí tí a tún sọ̀kọ̀ lórí bó ṣe ń lọ gbajúmọ̀ àgbà òṣèré orí ìtàgé Ìdòwú Phillips tí a mọ̀ sí Ìyá Rainbow wọ́n pé ọmọ ọdún 77 ìyẹn 77 wọ́n pé láyé ohun tó dẹ̀ ṣe láti fàmìyàn lórí ayẹyẹ ọjọ́ bí wọn ni wọ́n ta àwọn aláìní lọ́rẹ mọ́mì akín pé igba ọdún kan ni. ariwo wípé àwọn lẹ́ṣẹ̀ tó Olúwa Ọlọ́run gbogbo ayé ẹ ti tóbi tó gbogbo ayé kò lè bá gbogbo kò lè bá Olúwa ẹ ti tóbi tó. Ìyá rẹ̀ gbogbo kí a kí wọ́n ti tó sọ ọmọ mi Ìdòwú Phillips. Orúkọ Jésù mo máa lẹ́jọ́ ọkọ̀ ayé mi yọ. Àjọ lọ́kùnrin lọ́dí 28 ni ẹ máa ṣe nígbà ọdún. Ìwọ́n mi lọ́mọ òkè mẹ́ta rẹ̀ ní kọ̀sà. Àmàdá rẹ̀ mọ́ lónìí. Ẹni tó lórúkọ jù sí tètè lóore. Ẹ̀ka ọwọ́ sókè mọ́ wípé ikú tó bá ti fẹ́.
láǹfààní láti gbé wá fún yín lórí abala bó ṣe ń lọ tí èní òun lélẹ̀ má yí kúrò ń bẹ̀ bó ṣe ń lọ lẹ́tọ̀ ètò náà ni bó ṣe ń lọ orúkọ mi ò yí padà èmi náà ni ọmọ Ayọ̀dèjì ọmọ bíbí inú Ògùnkọ̀yà káwáfírí àti ayọ̀ pàdé ní ọjọ́ mìíràn ilé òní lé wa ọ̀nà nínà wa ewu ọ̀nà òní wá ká fi ayọ̀ àti ká fi pàdé ó dàbọ̀.